Ọọ̀ni orí ló ṣàwọn dá náà fi ń pè wọ́n ní òrìṣà, ibi tí orúkọ yẹn ti jẹyọ nìyẹn. Kọ́lọ́ jẹ́ kí orí gbogbo wa ẹni tó máa ba orúkọ olórúkọ jẹ́ ìtànkítàn ló máa pa. Ẹni bá dẹ̀ sọ wípé bàbá ńlá òun ọjọ́ òun ò ṣe dáadáa, òun náà ti bú bàbá tiẹ̀ náà mọ́. Tó bá ti ní àwọn bàbá ńlá ọjọ́ òun àná ò ṣe dáadáa, rántí pé ìwọ náà ti bú bàbá ẹ mọ́. Tàbá máa sọ̀rọ̀ nísìnyí tí nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní orílẹ̀-èdè ayé, ààrẹ ni tó bímọ ẹ̀ tó sọ ní Muhammad, ààrẹ ni tó bímọ ẹ̀ tó sọ ní Jesus, sọ ní Emmanuel orúkọ Jésù. Ǹjẹ́ ẹ ti gbọ́ rí pé èèyàn kan bímọ ẹ̀ ó sọ Ọlọ́run ni? Ṣé ẹ ti gbọ́ rí pé nígbà tí mo bímọ mi o orúkọ tó mọ̀ yóò máa jẹ́ ní Ọọ̀ni? Ṣé ẹ ti gbọ́ rí? Torí Ọọ̀ni fúnra ara ẹ̀ òrìṣà ni. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ àlè kan tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́, tí wọ́n dúró gbẹ̀kọ́ lábẹ́ òbí tó bí wọn, tán wá gbé nísìnyí pé Ọọ̀ni olórí òrìṣà. Òrìṣà fúnra ara ẹ̀ ó lórúkọ tí oníkálukú ń jẹ́ nígbà wáṣẹ̀. Ṣùgbọ́n àwọn Yorùbá ló jókòó náà rò, àwọn tó nílé ayé náà ní àwọn tí òrìṣà dá náà ń pè ní òrìṣà. Nínú agboolé kan àná wọn tó rí wọn ṣàdá tó lè jẹ́ àbígbẹ̀yìn tó máa tayọ ju àkọ́bí lọ. Bẹ́ẹ̀ bá fọkàn bá wọn lọ irú orin wo ni Ọọ̀ni kọ nígbà tó lọ kí Olúbàdàn? Ẹni bá mọ̀ 20,000. Ẹ̀yin tẹ́ wá káàkiri àgbàlá iṣẹ́ yìí mọ̀. Irú orin tí bàbá wa Onírìṣà tó kọ nígbà tó wà ní ọ̀dọ̀ bàbá wa Olúbàdàn ní bí ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn, ti dùnnú tí ayẹyẹ náà fi kọ́ akọ̀ròyìn ní tàbí ó yẹ ká dúpẹ́. Ṣé ò yẹ ká dúpẹ́? Ó yà kọ́. Ó yẹ ká dúpẹ́. Àràsá. Atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ, ó yẹ ká dúpẹ́. Wọ́n yí òkè ẹ̀ ọ̀rẹ́. Onídé ti gbà. A ti gbà. Ó ní fi mọ́gàjì pé mọ́gàrà. Mọ́gàrà. Mọ́gàjì pé mọ́gàrà. Ó yà bọ̀ oye kọ́. Ọjọ́ mi. Ọkọ nìkan pé orí ló gbé bàbá Olúbàdàn débẹ̀. Ìwà ló gbé bàbá Olúbàdàn débẹ̀. Orí ló ti ṣàwọn lẹ́ṣà. Bàbá wa Olúbàdàn ti gba ire. Ọ̀rọ̀ bàbá wa Olúbàdàn dàbí Jákọ́bù àti